ẹ kú dédé àsìkò yìí, mo kí gbogbo ojú tó ń wò mí, mo kí yín o, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ní di láṣẹ Elédùmarè. Èmi ní tí ń tòótọ́ Bayo Black lórúkọ tèmi. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa láti ìkànnì Bayo Black TV Show. Ẹ rí pé ètò tèmi, ètò tó yàtọ̀ ni, torí pé kí ni a ní àlejò pàtàkì ní àárín wa ní ìbáyìí. Ẹ bá dárúkọ yín fún àwọn èèyàn sá. Orúkọ tèmi ni Abbas Olúmúyìwá, tí gbogbo àgbáyé mọ̀ sí Aremo Jesu. Aremo Jesu yìí náà ni o, èmi lọmọ ojúkòbó rẹ̀, ọmọ ìgbìlẹ̀ gbọ́lá, ọmọ gbọ́lá gborí, ọmọ bántá ní ìlú Ìjẹ̀bú-Òde náà ni, ọmọ kì í nílé ìyá kó má nílé bàbá, bẹ́ẹ̀ lọmọ kì í nílé bàbá kó má nílé ìyá. Èmi lọmọ olówó òdùrú, ọmọ ajífẹ́pẹ́ ṣeré, bẹ́ẹ̀ ni. Ẹ káàbọ̀, adúpẹ́ pé àpè yìí tí ẹ sì jẹ wá. Ọ̀rọ̀ tí a fẹ́ gbé yẹ̀wò lénìí, òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá. Torí ta bá ní pé ká wo ibi tí ilẹ̀ Yorùbá dé dúró lénìí, a rí i pé àwọn kan ti ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá tí olóyè Aládìsá Adéyẹmọ Igboho ṣá, tí wọ́n dẹ̀ jẹ́ ọ̀kan gbòógì láàrin wọn. Àmọ́ bá a ṣe ń wá òmìnira fún ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ náà ni a ṣe ń wá òmìnira fún Chief Sunday Igboho. Lórí òmìnira Chief Sunday Igboho, ìgbésẹ̀ ìwúlẹ̀ yìí rò pé àwọn bíi lọ́balọ́ba wa àgbààgbà ilẹ̀ Yorùbá, aṣíwájú ilẹ̀ Yorùbá, ìgbésẹ̀ ìwúlẹ̀ rò pé ó tọ́ kí wọ́n gbé, àti pé ṣàtìlẹ́yìn tí ó tọ́ kí wọ́n fún Aládìsá ọmọ Adéyẹmọ ṣé wọ́n ń ṣe. Ẹ bá tẹ̀síwájú sá. Ẹ ṣé gbogbo ọmọ Nàìjíríà, pàápàá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Inú mi dùn láti wà lórí ètò Bayo Black, torí pé ó jẹ́ ètò tó jẹ́ pé òmìnira ilẹ̀ Yorùbá òun nìkan ló wà fún. Ìdí nìyẹn tó jẹ́ pé nígbà tí mo rí invitation yìí ló jẹ́ kí n wá. Mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ Yorùbá. Ṣé ẹ rí, tá bá ń sọ̀rọ̀ nípa òmìnira ilẹ̀ Yorùbá, kì í ṣe nítorí èní, kì í ṣe nítorí tàwa yìí, kódà kì í ṣe nítorí ti ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń wò wá, ẹ̀yin ọmọ kóòtù òjìrè. Ṣé rí Chief Dr. Sunday Igboho Igboho ṣá, àkàndá mẹ̀sáyà tí Ọlọ́run rán sí gbogbo ilẹ̀ Yorùbá. Òmìnira fún bàbá ó ṣe pàtàkì. Bá a ṣe ń sọ̀rọ̀ nípa òmìnira bàbá, òun náà la ó máa sọ̀rọ̀ nípa òmìnira ilẹ̀ Yorùbá. Àṣírí kan tó wà ń bẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo orúkọ mi, Aremo Jesu. Nínú ìrìn àjò ẹ̀mí ó ju báyìí lọ o. Nínú ìrìn àjò ara náà ó ju bá a ṣe ń wò yìí lọ. Torí pé ṣe rí ẹ̀mí òun ló máa ń control ara. Ara pàápàá òun ló ní ṣe pẹ̀lú ohun tó à ń pè lẹ́mìí. Àfi kí Chief Dr. Sunday Igboho kó gba òmìnira. Ìgbà yẹn ni ilẹ̀ Yorùbá máa tó ní òmìnira. Tẹ́ ẹ bá gbàgbé, as far as má jẹ́ rìn jìnnà, ní 2021 and 22, gbogbo alamọ tó ṣẹlẹ̀ tí Chief Dr. Sunday Igboho tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa òmìnira ilẹ̀ Yorùbá. Kí ni ohun tó padà ṣẹlẹ̀ tí ìjọba tàná tó padà ṣe fún bàbá yìí? Tá a bá gbàgbé, ìjọba tàná, ọ̀pọ̀lọpọ̀ tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà, òye òmìnira ilẹ̀ Yorùbá ò yé ọ̀pọ̀lọpọ̀. Torí pé kí ni, ṣe rí Nàìjíríà yìí ó comprise gbogbo orílẹ̀, gbogbo ìlú, ṣùgbọ́n lábẹ́ bó ṣe lè kórí Yorùbá, òun gangan ló jẹ́ pé Ọlọ́run fi ṣe number 1. Ọlọ́run fi ṣe atọ́kùn. Tá bá ń sọ̀rọ̀ nípa atọ́kùn, kò sí gbogbo ohun tí mo fẹ́ sọ níbí lónìí, ohun tẹ́ ẹ bá béèrè ni mo gbọ́dọ̀ dáhùn. Bẹ́ẹ̀ náà ni ilẹ̀ Yorùbá ṣe jẹ́ atọ́kùn fún gbogbo Nàìjíríà. Tí Chief Dr. Sunday Igboho ṣá, ọmọ aládìkún, bàbá Dami,
tí wọn ò bá padà sí ilẹ̀ Yorùbá kò sí òmìnira kankan fún ilẹ̀ Yorùbá bó tilẹ̀ wù kí ó rí. Tá ẹ̀ bá gbàgbé a ó rí wípé àwọn ọba wa kábíyèsí ọ̀nìrìṣà ọ̀jájá kejì ẹ rí pé mo ṣí fìlà forí adé. Kábíyèsí tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀nìrìṣà kì í ṣe pé àwọn náà mọ̀ nǹkan tí ó yẹ kí ó ṣẹlẹ̀, ṣùgbọ́n ohun tó wà lẹ́yìn ọ̀fà ó jòjé lọ. Àfi kí gbogbo àwọn ọmọ Yorùbá ká parapọ̀ ká fi òmìnira fún Chief Dr. Sunday Igboho ṣá. Ẹ ṣé gan lábẹ́ òmìnira Chief Dr. Sunday Igboho, torí ẹ máa gbádùn àlejò wa gidi gan lénìí ni o. Mo sọ fún yín, ẹ ti mọ Aremo Jesu lánàá kó tó dé ní pé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá, in fact Ọlọ́run á bá mi san yín lẹ́san rẹ̀. Àmín àṣẹ. Ẹ̀yin ará ilé tẹ́ ń wò wá, ẹ má gbàgbé tó bá jẹ́ pé gbà àkọ́kọ́ rẹ̀ láti bá wa buwọ́lù subscribe button, kẹ́ẹ̀dẹ̀ bá wa share àwọn prógráàmù yìí, torí pé kí ni prógráàmù tó ń la ọmọ Yorùbá lójú leléyìí, tó ń jẹ́ kí ọmọ Yorùbá kó mọ nǹkan tó tọ́ àti nǹkan tí ó tọ́, lábẹ́ pé à ń padà bọ̀ láti wá gbé yín débẹ̀ gangan, torí bàbá wa máa sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀, àwọn ìgbésẹ̀ tí àwọn ọmọ Yorùbá ń retí láti ọ̀dọ̀ àwọn lọ́ba wa, tá a dẹ̀ mọ̀ pé àwọn lọ́ba wa náà àwọn náà fẹ́ gbọ́n nǹkan táwọn ọmọ wọn fẹ́ sọ ni. Ẹ jẹ́ kí n sáré dọ́dọ̀ Prophet Olóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àti agbára. Tí n bá padà dé, ẹ wá máa jẹ gbádùn wa lọ, mò ń bọ̀. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ, lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà, lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù, ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣe tán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni? Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa, kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70 25 47 54 27. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé. Àlejò mi, bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bọ̀, ẹ̀ ń sọ̀rọ̀ nípa bàbá wa ọ̀nìrìṣà kábíyèsí orí adé, torí tábà ní ká wo bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ lára àwọn ọ̀kan gbòógì nínú àwọn ọba ilẹ̀ Yorùbá tí ò ṣe é fi ọwọ́ rọ́ sẹ́yìn ni. Gẹ́gẹ́ bí ipò yẹn sà, àwọn kí lẹ rò pé ó yẹ kí àwọn lọ́balọ́ba kí wọ́n parapọ̀ mọ́ àwọn bàbá wa Ọọ̀ni, bàbá wa Olúgbọ́n, bàbá wa Alake tilẹ̀ Ẹ̀gbá, bàbá wa Ọba of Lagos, àti pàápàá jùlọ Ààrẹ Ọ̀nà Kakanfò, irú ìràwọ̀ lẹ rò pé ó yẹ kí wọ́n kọ sí Chief Dr. Sunday Igboho lórí bí òmìnira tí wọ́n gan pàápàá bó ṣe máa ṣe dé? Ẹ ṣé sà, ṣe rí kábíyèsí lẹ́ẹ̀kan sí ọ̀nìrìṣà. Kò sígbà tí ẹ̀dá alààyè bá dárúkọ ọ̀nìrìṣà tí ò yẹ kó ṣí fìlà kábíyèsí o. Àyè ìgbà mi ni mi bá dọ̀bálẹ̀, kábíyèsí mo dọ̀bálẹ̀ o. Ṣe rí àfi kí gbogbo àwọn lọ́balọ́ba kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀nìrìṣà. Mo ní ọ̀nìrìṣà pẹ̀lú ikú bàbá yèyé tó jẹ́ Aláàfin Ọ̀yọ́, àwọn àgbààgbà pẹ̀lú gbogbo àwọn àgbààgbà, àwọn gọ́gọ́ ni wọ́n fa ìfàsẹ́yìn fún ilẹ̀ Yorùbá. Tí wọ́n bá lè fọwọ́sowọ́pọ̀, tí wọ́n bá lè jọ tọ̀ sí ojú kan náà, tí gbogbo ẹ̀ wó ṣùkùṣùkù, ẹjọ́ tí èrè bá síwájú, tọ́ká tẹ̀lé, tágbàdú tẹ̀lé, tí mọ́nàmọ́ná tẹ̀lé, ta ló jẹ́ gbéná wojú ẹkùn? Yorùbá àkọ́kọ́ ni wá. Bàbá mi Gani Adams ẹ̀yin gangan ló yẹ kẹ́ ẹ mú Chief Dr. Sunday Igboho lọ́wọ́ báyìí, kẹ́ ẹ máa nìṣó kí Chief Dr. Sunday Igboho kọ́ wà pẹ̀lú ìkẹ́ẹ̀dì wọ́n mú.
ìgbà yẹn làwọn lọ́balọ́ba yìí ni wọ́n tó wá ẹ̀mọ́ gbẹ̀yìn ni ẹ̀yin àti Dr. Sunday Igboho náà lákọni. Ohun tí mò ń sọ ni pé kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ kì í ṣe nítorí òní ìṣọ̀kan nítorí ọjọ́ ọ̀la, bẹ́ẹ̀ ni nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ lẹ́yìn. Ilẹ̀ Yorùbá ò ní dàrú bí ògo ṣe jẹ́ tọlọ́run ọba mi. Tẹ́ ẹ bá ti lè fi ríra yín ṣe ìṣọ̀kan lóṣùṣù ọ̀wọ̀, èmi Àrẹ̀mọ Jésù àti gbogbo àwọn èèyàn pọ̀ o tó jẹ́ pé alágbára pọ̀ ńlẹ̀ Yorùbá, ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti fi síwájú ẹ jẹ́ ká gbà fún un. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ṣera wa lóṣùṣù ọ̀wọ̀. Bẹ́ẹ̀ ni torí pé Yorùbá òun náà ni àkọ́dá nínú gbogbo èdè nínú gbogbo ẹ̀yà. Ojú òní tì wá. Ẹ̀yin àgbà náà lè sọ pé àràbà ni bàbá, ẹni abálábà ni bàbá, torí pé tá bá ní pé ká wò ó, èmi ò tí ì rí fọ́nrán kan níbi tí olóyè Chief Dr. Aládìsá Adéyẹmọ Igboho tí wọ́n ti kó iyán Ìbà Gani Adams láyé. Gbogbo ìgbà náà ni bàbá náà ni olóyè Adéyẹmọ Igboho ni wọ́n ń ṣe fún Ìbà Gani Adams. Bẹ́ẹ̀ni títí dèní títí dọ̀la. Torí pé aṣíwájú ni Ìbà Gani Adams. Bẹ́ẹ̀ni Ọlọ́run ò ní sọ wọ́n padà di èwe. láyé lágbára Ọlọ́run ká. Àmọ́ kò sí bí nǹkan ṣe máa ṣe rí. Ẹ wo bí ọlẹ́ni tó sọ kò sówú lè. Ó fẹ́ ṣe kí ni? Ó fẹ́ gbóhùn ohun líle. Torí ilẹ̀ Yorùbá ti jí, àwọn ọmọ Yorùbá ti tají. Bẹ́ẹ̀ni. Ó ti mọ ibi tí bàtà ti ń ta ilẹ̀ Yorùbá lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ni àwọn Fúlàní ń pa wá lójoojúmọ́. A wá rí wípé kò sí bá a ṣe fẹ́ ṣe gbara wá lẹ́nàwọ́ ìyà tí ó bá sí ṣọ̀kan láàrin ẹ̀yin bàbá wa. Ẹ jọ̀ọ́. Ìbà Gani Adams àti olóyè Aládìsá Adéyẹmọ Igboho Ìbà Gani Adams gangan la wá bẹ̀ àti gbogbo àwọn lọ́balọ́ba. Àti lọ́balọ́ba. Àwọn la wá bẹ̀ wípé kí wọ́n ṣera wọn lóṣùṣù ọ̀wọ̀. Alake, Olówu, gbogbo àwọn ọba. Kábíyèsí bàbá wọn sílẹ̀ ilẹ̀ Ìgbà. Bẹ́ẹ̀ni ẹ bá wa dìde. Ní gbogbo ilẹ̀ Yorùbá. Inú mi dùn nígbà tí mo rí àwọn ìfẹ́ ló dùn. Ohun tí wọ́n ṣe lánàá ní Alake tí wọ́n lọ bá kábíyèsí kábíyèsí dẹ̀ sọ̀rọ̀ dáadáa. Bẹ́ẹ̀ náà ni àwọn ọba tó kù. Ẹ jọ̀ọ́ ẹ ṣera yín lóṣùṣù ọ̀wọ̀. Akọni ló máa ń jọba. Ẹ jẹ́ kí gbogbo ojo kí wọ́n resign kúrò nípò ọba. Ẹni tó bá fẹ́ jọba ó gbọ́dọ̀ jẹ́ akọni. Alágbára ló ń jọba ní ilẹ̀ Yorùbá. Alágbára ló ń jọba ní ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká fi gbogbo à ń ṣe sentiment ká pàtì. Torí pé kí ni kì í ṣe nítorí èní Bayo Black, nítorí ọjọ́ ọ̀la ni, nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa. Àwọn kan ló lànà, àwa la lè ní. Kábíyèsí Ọ̀ọ̀ni ìrìṣà ẹ̀yin lẹ lónìí, Chief Sunday Igboho ẹ̀yin lẹ lónìí, àtèmi àti Chief Sunday Igboho àtẹ̀yìn àti gbogbo ojú tó wò àwa lájọ́ lónìí. Tó bá di ọjọ́ kan wọn ò ní rí wa mọ́ sáà. Tó bá di ọjọ́ kan a ó ti dẹni àná. Kí ló fẹ́ sọ nípa àtiwa? Gbogbo alágbọ́ ìtàn nípa Aláàfin tàná. Gbogbo alágbọ́ ìtàn nípa Aláàfin Àólẹ̀. Gbogbo alágbọ́ ìtàn nípa Ṣàngó. Gbogbo alágbọ́ àwọn ìtàn nípa àwọn tó ti kọjá lọ. Kí wá lẹ fẹ́ kí wọ́n sọ nípa tiwa? Ṣùgbọ́n Chief Dr. Sunday Igboho òun náà ni Mèsáyà tá a rán lásìkò yìí. Ẹ jẹ́ ká gbà fún, ẹ má jẹ́ àgbàgbé, ẹ jẹ́ ká wo inú ìwé mímọ́ nínú Bíbélì. Àwọn tí Gani wọn ò gbà fún Jésù. Ṣùgbọ́n nígbà tó yá Ọlọ́run Ísírẹ́lì, kí ni mo pè é? Ọlọ́run Ísírẹ́lì ó padà fi ọwọ́ agbára gbà. Ẹ̀yin tẹ́ ò bá gbà ní ìsinyìí wípé akọni ni Chief Dr. Sunday Igboho. Ṣé ẹ fẹ́ kọ́ lọ́run Olódùmarè là wá ń sìn. Ṣé ẹ fẹ́ kó padà wá fi ọwọ́ agbára kó má bàa rí bẹ́ẹ̀ là wá ṣe ń ké tọ̀tàn? Ẹ má gbàgbé ohun tá à ń sọ yìí ó ń bọ̀ wá dìtàn. Gbogbo àwọn akọni tó ti kọjá lọ, àwọn Awólọ́wọ̀. Ọ̀rọ̀ pọ̀ tí ò bá ń ṣe àkókò. President wa Jagaban, ẹ má bínú ẹ jẹ́ n sọ léyìí. Ọmọ olódòdẹ Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Tinubu, àkókò tí ń rí sà. Àkókò tí ń rí. Àrẹ̀mọ Jésù ló ń bá yín sọ̀rọ̀. Ojú òní tọmọ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ jọ̀ọ́ àkókò tí ń rèé, inú mi dùn wípé ẹ mọ̀ nípa ètò òṣèlú dáadáa. Ṣé rí 2027 yẹn ẹ ti débẹ̀. Ṣùgbọ́n ẹ bá wa fi Chief Dr. Sunday Igboho ọmọ Aládìkú
kò rán mi níṣẹ́ o, ṣùgbọ́n ìran tí mo rí ò ní pé ẹ bá wa yọ̀ǹda ẹ̀. Ẹ bá wa total pardon. Ẹ gbẹ́sẹ̀ kúrò lórí. Pẹ̀lú àtìlẹ́yìn gidi pàápàá. Tí ò bá ń ṣe pé kò sí àkókò ní sà, ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ jíṣẹ́ fún. Bàbá ẹ ṣe ń padà bọ̀ lórí ètò. Ẹ ṣe ń ṣe kí ni? A ṣe ń gbé yín padà bọ̀. Nítorí pé àsìkò tọrọ òun ló dé lẹ́yìn. 2027 ó ti dé tán. Ẹ wo bá wa Yorùbá, ẹ wo bá ṣe pín yẹ́lẹyẹ̀lẹ. A pariwo ní 2022 tẹ́lẹ̀ṣọ́n bọ̀. Èmi Bayo Black tẹ́ bá gbàgbé. Mo ṣe show nígbà yẹn, mo ní election ló ti kù oṣù kan yìí o. February 15 ni àdìbò yẹn ní 2022. Mo ṣe fídíò yẹn ní January. Mo ní tí a ò bá tí rí Yorùbá nation gbà kó tó di February, ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká make sure pé a secure seat yẹn fún ọmọ tiwa. Ó yẹ wá wò àṣẹyìn wá àṣẹyìn bọ̀. A tún wá gbọ́ pé tí kò bá sí ariwo Chief Dr. Sunday Igboho lórí ìjà òmìnira, a gbọ́ pé aláwùsọ rẹ̀ dé àti yọ̀ǹda ipò yẹn lẹ̀ fún Tinubu. Kò nílò pé aláwùsọ ẹ jẹ́ ká kúkú, àsìkò ti tó ta gbọ́dọ̀ nà ń bẹ́ẹ̀ tí àwọn ìjọba àná torí pé ohun tá a bá ti sọ sórí social media ó ti dìtàn. Ìjọba àná 2025 láwa yìí, ìjọba àná tí ṣe bàbá wa Buhari, ohun tẹ́ ṣe inú wa dùn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, àwa la ní àná, àwa la lónìí, àwa kọ́ la lọ́la o. Honestly. Ẹ̀bẹ̀ mèrè bàbá wa ààrẹ wa ọmọ olódòdẹ Jagaban mo gbé fún yín o, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe nǹkan lórí ẹ. Tẹ́ ẹ bá ṣe á dìtàn o, á dìtàn tí ò ní parẹ́ láéláé. Chief Dr. Sunday Igboho àfi kó máa bọ̀, èyí tí Fúlàní pa wá tó. Bayo Black, àyè òsì tẹ́ bá ṣí mi sílẹ̀, àwọn ohun tí mo fẹ́ sọ fún bàbá wa Jagaban ó pọ̀. Ẹ kó àwọn ọ̀rọ̀ ẹ dání lórí sànsàn. So adúpẹ́ akíyín àwọn àyìn ní ògo ẹnu Aremo Jesu ní àṣẹ Elédùmarè bí ẹ ti ṣe ń padà sílé Ọlọ́run aṣọ yín délé láyọ̀ àti àlàáfíà. Mo dẹ̀ kí gbogbo ojú tó ń wò wá, mo kí ojú tẹ fi ń wò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ wá, etí náà nídìí. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má gbàgbé láti bá wa pín ètò yìí kiri, torí táwa bá ń rí tá a mú wá sétí ìgbọ́ yín, ẹ̀yin tá à ń rí ẹ̀yin náà ń rí. Kí ni ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀yin ò lè sọ, but àwa lè sọ síta. Torí a believe pé èèyàn kan ló máa jójìṣẹ́, orí èèyàn kan ni change ti máa bẹ̀rẹ̀. Ó bẹ̀rẹ̀ lórí Chief Dr. Sunday Igboho, àwa náà agbárùkùtù Mr Aremo Igboho ṣá. Torí nígbà tí ibà Gani Adams táwọn náà ṣe méjì yàyà mẹ́fà, agbárùkùtù tiwọn, adẹ̀túnṣe gbárùkùtù tiwọn dé sí gbárùkùtù tiwọn. Ẹ̀yin náà ẹ wá gbárùkùtù ti ilé ìkànnì Bayo Black TV Show yìí, ẹ bá wa pín kiri, ẹ support ọmọ yín Aremo Jesu, ẹ support ọmọ yín Bayo Black. Ẹ má gbàgbé, èmi ní tí ń tòótọ́, ẹ bá mi subscribe sí ìkànnì yìí. A ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a máa bọ̀, òun náà là ní débá láṣẹ Elédùmarè. Èmi ní tí ń tòótọ́, Bayo Black lórúkọ tèmi. Mo sọ yìí, mo dúró náà, ó tún dijọ́ mi, ìjọ rí. Ẹ bá mi dágbére fáwọn ará ilé. Ẹ̀yin tèmi, Aremo Jesu yín náà rèé o. Ọmọ ojú kòbó rẹ̀ ọmọ ìpìlẹ̀ gbọ́lá ọmọ gbọ́lá gbòòrè. Bayo Black, òun náà lélẹ́yìí. Ẹ ṣé mo dúpẹ́, ojú ò ní tì wá. Ó dàbọ̀. Everyone, my name still remains Abiola Adekunle, and I'm here to inform you about Bayo Black TV Show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Thank you. I love you all. Mo pàṣẹ sínú ayé tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà. Lórúkọ Jésù, agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ?
lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ là kọjá ni ohunkóhun tó wù kẹ́ máa là kọjá ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀ ẹ jẹ́ á jọ wá ojú Olúwa kò sí ní tólúwa ò lè ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 7025 47 5427.